Aláròyé máa wí o. lẹ́yìn tí ọmọkùnrin yìí ja ìyàwó ilé lólè ló tún fipá bá a sùn ládàjọ́ bá ní kí wọ́n lọ yẹgi fún un. iwájú onídàájọ́ Blessing Egu tilé-ẹjọ́ gíga kan nílùú Calabar nípínlẹ̀ Cross River ni wọ́n gbé ẹjọ́ afurasí ọ̀daràn kan ọ̀gbẹ́ni Okon Effiong ẹni ọdún 23 lọ lọ́jọ́ ajé Monday ọjọ́ 19 oṣù kínní ọdún yìí. ìgbà kejì tí ẹjọ́ rẹ̀ máa wáyé rèé látìgbà tí ìjọba ìpínlẹ̀ náà ti ń bá a ṣẹjọ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án. Aláròye gbọ́ wípé lọ́jọ́ 27 oṣù kẹrin ọdún 2024 ni wọ́n fọwọ́ òfin mú un wípé ó ṣáájú ikọ̀ àwọn adigunjalè ẹlẹ́ni mẹ́rin kan lọ ja ìyàwó ilé kan lólè nílé rẹ̀ tó wà lágbègbè Zion níjọba ìbílẹ̀ Calabar nípínlẹ̀ Cross River. lásìkò tí wọ́n ń ja ìyàwó ilé ọ̀hún lólè àwọn dúkìá rẹ̀ lọ́wọ́ lòun àtàwọn ikọ̀ rẹ̀ bá fipá bá obìnrin náà àtàwọn ọmọdé méjì kan tí wọ́n bá nínú ilé lọ́jọ́ náà sùn. lẹ́yìn tí wọ́n hùwà ọ̀daràn náà tán ní ikọ̀ àkànṣe ọlọ́pàá kan fọwọ́ òfin mú gbogbo wọn. ọ̀dọ̀ àwọn ọlọ́pàá náà ni wọ́n wà tí wọ́n fi ń jẹ́wọ́ wípé lóòótọ́ làwọn digunjalè táwọn sì fipá bá ìyàwó ilé ọ̀hún sùn dáadáa. nígbà tó ń gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Egu gbóṣùbà fáwọn agbẹjọ́rò ìjọba fún bí wọ́n ṣe ṣe ìwádìí tó yè kooro lórí ẹjọ́ ọ̀hún. ó ní pẹ̀lú àwọn ẹ̀rí gidi tó wà níwájú òun kò sí àní-àní kankan níbẹ̀ pé lóòótọ́ ni Effiong àti àwọn ọ̀rẹ́ rẹ̀ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. ó ní kí wọ́n lọ yẹgi fún gbogbo wọn pátá nítorí tí wọ́n jẹ̀bi. lọ́ọ̀yà ìjọba tó ń fojú sùnùkùn wo ìgbẹ́jọ́ náà James Ibo gbóṣùbà ńlá fún adájọ́ náà wípé ìdájọ́ gidi iná ló dá fún Effiong àti àwọn ọ̀rẹ́ rẹ̀ nítorí ohun tí wọ́n ṣe burú jáì. àmọ́ ṣá o Effiong àti lọ́ọ̀yà rẹ̀ ìyọ̀n Basi Otop ti láwọn máa pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn nípa ìdájọ́ ikú ọ̀hún. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.